hands-on and non-woman +1 to the 5th of May, the person of Olamilekan Ayinde. Happy birthday to you. We wish you long life and prosperity. Olamilekan ò mú kí ọkọ àbọ̀sán tuntun rẹ lónìí o, ọdún ayọ̀ ọdún dùn ni ó mọ jẹ́ fún ọkọ̀ wà níjọ́dún àṣegbẹ̀yìn fún olókè èpè. Ìlẹ́ olówó orí Olúwaṣeun Ọláyíwọlá Àkànjí ọmọ nílùú Ìwó lódò ọba. Àṣọdúnmọ́dún báyìí ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún àṣòròmórò báyìí ní ṣàwọ̀ àṣòròmórò ó ti ṣọdún eléyìí ò wà nífẹ̀ẹ́ iṣẹ́ àṣegbẹ̀yìn lókè èpè. Ìbàdàn nílé o, Ìbàdàn nílé bàbá tó bí ọlọ́mọ. Ìlẹ́ ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjẹrò sùn yín ló máa jẹ̀gbín karama fi karama fórí mu. Ọmọ agbọ́sámọ́sá agbọ́yàmọ̀yà Ìbàdàn mọ́jàmọ́jà lẹ́fẹ̀ẹ́ kára wájú lẹ́rú lọ́jọ́ sí ibẹ̀ nílùú Àjàyí ìlú Òjó ìlú Ìbíkúnlẹ̀ ológbòdò kẹ̀rí lójú ogun ẹ̀yin lọ́mọ wọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà Ìbàdàn kúrú Ìbàdàn bẹ̀rẹ̀ kó tó wọ̀ ọ́ bíbélẹ̀ ilé lomi tẹ́rù tọmọ ń pọn wọn aṣèjìrẹ́ lómi àbúwẹ̀ nílùú Ìbàdàn. Ẹ̀wọ̀n ọdún rẹ̀ lẹ́kan sí lónìí o, àlékún owó àlékún ọlá pẹ̀lú tẹ̀síwájú ló mọ jẹ́ tirẹ̀ o, wà nífẹ̀ẹ́ iṣẹ́ àṣemọ lágbára Elédùà ó ti ń dúró sì ti ń dùn fún ọba òlí bá wọn làlùwọ̀ ẹ̀ láṣẹ Èdùà. Àtọ̀tún tòsì báyìí lẹ́lẹ́ fi ń kórè bọ̀ wálé o, ire àríwá gísù ohun ìwọ̀ òun yóò mọ̀ jẹ́ tirẹ̀ òkè òkè báyìí lẹ́yẹ ń fọn òkè láti mú orí òní bá wọn dèrò ẹ̀yọ́ ọwọ́ rẹ̀ òní kọ́sàlẹ̀ àpòsì ní bá wọn ká gógó ṣọdún ó ti ṣọdún eléyìí o oníwòye ọdún tó ń bọ̀ nínú ilé láwọn kò bọ̀gìnì láṣẹ Èdùà. Olamilekan Ayinde o, ìgbà ọdún kan ni o.